torí náà min asnani la ilaha illallah wa min shuruti la ilaha illallah as-sidqu fima naqul òun ni kó ṣe pé la ilaha illallah tá ń wí pẹ̀lú òdodo tọkàntọkàn bí n ti ń bẹ lẹ́mìí wa òun náà là ń wí jáde ní orí ahọ́n wa eléyìí ní ń tọ́ka pé yẹn jẹ́ mùnáfìkí níbi wíwí la ilaha illallah. ash-shartu thalith ẹ̀yin kẹta inú ẹ̀yin tí la ilaha illallah wù ní tí ó fi jẹ́ kọ́kọ́rọ́ tí ó lè ṣílẹ̀kùn alìjanna kọ́lọ̀ mọ́sá síbẹ̀ fẹ́mi àti wọ́ al-yaqin la ilaha illallah ma'al yaqin al-yaqin ní kí nǹkan dáyàn lójú kí nǹkan ṣe kí ni kọ́ dáyàn lójú ọ̀tọ̀ ní ilmu ọmọ ọ̀tọ̀ ní sídíkù pé bí tí ń wí ohun bẹ́ẹ̀ náà lórí lọ́kàn ẹ̀ àmọ́ gbọ́dọ̀ ní kí ni al-yaqin ó gbọ́dọ̀ dá ọ lójú. ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń kírun lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń gbààwẹ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ṣe la ilaha illallah lónìí kò dá lójú. gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí ń bá ẹjẹ fún yín lápèjúwe kan gbogbo ẹni tẹ́ ẹ bá dọ́rọ̀ ìsìláàmù kalẹ̀ pẹ̀lú ẹ̀sìn míì gbogbo ẹ̀sìn yòówù tí ó bá rí inna ad-dina inda Allahi al-islam ọwọ́ ni ẹ̀jẹ̀ wọn máa ṣe tí wọn ọlọ́lọ́mọ náà téèyàn ọgbà la o ẹ dákun sí ìsìláàmù dáyìn lójú la ilaha illallah òun sàtéǹtì mbẹ́mbẹ́ kò sí gbogbo ọjọ́ téèyàn bá ti ń sọrú nǹkan báyìí àbóní lánìyàn bẹ́ẹ̀ pé bóyá bí èèyàn bá laago náà ó lè wà àlìjánnà bóyá bí èèyàn bá ń lọ gún kèkan náà bóyá ó lè lídìí rẹ̀ lọ àlìjánnà implication rẹ̀ ni pé ibi ọwọ́ ọ̀dá olójú òun lọ́nà ọ̀la ìmọ̀ kóbá la ilaha illallah ẹ̀dàkùn al-yaqin la ilaha illallah kò gbọ́dọ̀ síyè méjì míì lẹ́yìn rẹ̀ yà ọ́ dá mi lójú ni. òun ní àṣẹ̀ṣẹ̀ kọjá àdánwò ọdọọdún tí máa ṣẹlẹ̀ ẹ̀dàkùn ṣe ká jẹun kérésì ẹ̀dàkùn ṣe yẹn lè kíyàn kérésì ní assessment tèmi yẹ̀kínù wa ni ò tó tí ń fa gbogbo orú béèrè yìí lọ́dọọdún bí wọ́n ti béèrè ẹ̀ lọ́dún yìí wọ́n bá dọdún tí ń bọ̀ wọ́n tún béèrè wọ́n bá dọdún tó tún tẹ̀lé wọ́n tún béèrè ní pé àwọn náà ń ṣe tí wọ́n ní káwa náà bá wọn kákan kí wọn kákan wọ́n gbóúnjẹ wá fáwa náà because ìtumọ̀ ẹ̀ ni pé bọ́yá tí wọn náà já sí ìjọ kan bọ́yá ibi tí wọn náà wà yìí bóyá wọn náà já sí bẹ́yẹn bá ti ń bárù yìí ń lọ bá ọlọ́run lálìkìyàmá ọ̀nẹ́gẹ́tì kínní ọ̀nẹ́gẹ́tì ń tẹ̀yàn ń wí lẹ́nu o ìtumọ̀ la ilaha illallah òun ni pé mo gbà tọkàn kò sì rújú iye méjì ò sì sí ń bẹ̀ lọ́kàn mi pé ojú ọ̀nà ní gbogbo èyí tó bá yàtọ̀ síbi èyí tèmi wà yìí ọ̀nà kọ́ torí náà nínú eyín tí la ilaha illallah ní nínú májẹ̀mú la ilaha illallah òun ni pé kéèyàn ó ní àrídájú lórí tí ń wí lẹ́nu pé bó ti rí náà nù la ma'buda bihaqqin illallah inú hadith Abi Hurairah radiyallahu ta'ala anhu Abu Hurairah gba hadith wa lọ́dọ̀ annabi sallallahu alayhi wa sallam olóhun tẹ́lá annabi jọ bí ìgbà tí èèyàn fẹ́ lọ bí abùkátà ní ibi tí sáàrin ìlú tí wọ́n ń pè ní ha'itu bí bustanu bí ọgbóko annabi wa wí fún Abu Hurairah radiyallahu ta'ala anhu pé gbogbo ẹni tó bá pàdé lẹ́yìn jùdìránù lẹ́yìn ògiri yìí annabi fògiri kan ṣàpèjúwe yashhadu an la ilaha illallah tí ń jẹ́rìí pé kò sọ́ba kan àfọlọ́hun mustayqinan bihi qalbu fabashshirhu bil janna anabi ni gbogbo ẹni tó bá rí tó bá jáde ńbẹ̀ wọn o tí ń sì ń jẹ́rìí pé kò sọ́ba kan àfọlọ́hun àmọ́ kò tán síbẹ̀ o mustayqinan bihi qalbu tí ẹ̀mí rẹ̀ yẹ̀kínù bí wọ́n ti mú yẹ̀kínù náà nù tọ́ da lójú bẹ́ẹ̀ bí àdá pé a kò sọ́ba kan níṣẹ́ kò sọ́nà míì máṣẹ́ àfọ̀nà la ilaha illallah anabi ni rẹ̀ níbẹ̀ bashiruhu bil janna fún onírò pé yọ wà aljanna
torí náà eléyìí lè rí inú àwọn ẹ̀rí tó pọ̀ táwọn onímọ̀ máa lò lórí pé nínú ntí ń jẹ́ kí la ilaha illallah tí ó fi wúlò fún yàn lálìkìyàmá tí ó fi ṣiṣẹ́ tà nábì ní yóò ṣe pé miftahu aljanna òun ní kíni al-yaqin kí la kọ́kọ́ al-ilmu al-munafi lil-jahl as-sidqu al-munafi lin-nifaq ẹ̀kẹta ni al-yaqinu al-munafi lish-shakk gbogbo ibi tí yẹ méjì bá wọ nínú ọ̀rọ̀ ẹ̀sìn ìmọ̀ bàjẹ́ ni o ẹ̀sìn ní tí ó dáyàn lójú 100%. 99.9% ń bí ọ̀rọ̀ la ilaha illallah kò wúlò àfikọ́ dáyàn lójú pé n tí ń wí yìí bẹ́ẹ̀ náà lórí ọ̀nà tí mo wà yìí òun náà lọ́nà ìgbà òun ni la ilaha illallah ní ó tó wúlò fún yàn ní ó tó sílẹ̀kùn aljanna kọ́lọ́kọ́ máa ṣàṣe bẹ́ẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa torí náà ó di májẹ̀mú mélòó nínú méje ash-shartu ar-rabi' májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin nínú táwọn àfáàṣẹ wádìí jìnlẹ̀ pẹ̀lú ẹ̀rí ẹ̀ríkẹ́ bàbá ti wí kan imma al-Qur'ani imma hadith anabi sallallahu alaihi wasallam òhun lórí ẹ̀rí májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin al-qubul àti la ilaha illallah nídìí kéèyàn accept mini rẹ̀ náà kó gbà kí wọ́n wí fún ọkọ̀ òṣìṣẹ́ kíni kó sì gbà. Qala Allahu azza wa jalla Olúwa sọ nínú al-Qur'an al-Karim pé ẹ̀mbí tó Olúwa ti ní nígbàtí Ọlọ́run sọ̀rọ̀ àwọn kèfèrí tí wọ́n ní la ilaha illallah ẹwọ bí Ọlọ́run ti bọ́lọ́run ti ròyìn wọn innahum kanu idha qila lahum la ilaha illallah yastakbirun innahum kanu idha qila lahum la ilaha illallah yastakbirun Olúwa nínú ròyìn àwọn kèfèrí onígbàtẹ̀ bá wí fún wọn pé lọ́mọ o lọ́gbà o jí ó yí ọbẹ̀ o pé la ilaha illallah kí lẹ́ẹ̀rí ní reaction wọn yastakbirun ìgbéraga ìyẹn ni pé àṣeyàn lè máa kírun ó lè máa gbààwẹ̀ ó lè máa ṣe ń tọ́lọ̀ ní kó ṣe àmọ́ kò sí kíni kò gbà kìí ṣe pé gbígbà tí ò ní choice ní ni gbígbà tí èèyàn ń pé àkú onímọ̀sọ́ ń bì kan bí wá sí kan bí ó ní mo ní ọ gbọ́dọ̀ rí Ọlọ́run bí ọlọ́pàá èèyàn gbọ́dọ̀ rí Ọlọ́run bí kíni ṣe mọ perception wa pẹ̀lú ọlọ́pàá bóyá kó sùn látàárọ̀ dalẹ́ nítorí wa ọwà núrùn nítorí kíni nítorí tiwa ntí tó gbé sí ọlọ́pàá kalẹ̀ nù o àmọ́ average èèyàn tó bá rí ọlọ́pàá etí ọlọ́pàá dúró pé ká má ṣe bí ọba ti sí ń bẹ èèyàn ó ṣe bí ọba ti sí ń bẹ èèyàn ó ṣe kíni àbí tọlọ́pàá ti ẹ̀ jìnnà ẹgbẹ́ tí ń wa mọ́tò tí wọ́n ní a máa de kíni ọmọ de seat belt ṣe ní tìtorí ti road safety tí ó mú yẹn ní seat belt àbí torí tara jẹ́ àmọ́ ọgbẹ́ni ọba rí wọn kọ́dà lómi ó tó gbọ́n pé àwọn olùsí tún ti dé àyà sáàjì ń dé kíní kó ìtumẹ̀ ni pé à ń ṣe pé bàbá kú ṣe nísìnyí wọ́n jáwé fún wa gbogbo ẹni tí máa ń sin lọ́hùn sìn pé bàbá kú sí nísìnyí yóò kàn fi yàn sí náà ni kò wúlò la ilaha illallah ọgbọ́dọ̀ ní kíni al-qabul pé ọ̀tẹ̀ lọ́rùn bó ti yẹ orí náà nù ọba tó dá gbogbo ayé ọba tó dá sánmà ọba tó dálẹ̀ ọba tó fẹ̀mí sí mi lọ́rùn ọba tó lè mú mi kó lórí ilẹ̀ ọba tó lè rí níríjẹ tó lè ní ìmọ̀ rí ó tó sìn lóòótọ́ bọ́lọ̀ ti gbọ́dọ̀ rí nù o kìí ṣe pé yẹn ọmọ wa wí la ilaha illallah àbí ọmọ kírun àbí ọmọ gbàwẹ̀ bí ìgbà tí wọ́n ń jẹ ń pa pé bàbá kú sí nísìnyí yọkàn múyàn lọ náà ni bẹ́ẹ̀ bá ti ń nírú èrò báwọn ìtumọ̀ ẹ̀ ni pé laysa fi la ilaha illallah al-qabul àbí gbéraga gẹ́gẹ́ báyà Kùránì ti wí innahum kanu idha qila lahum la ilaha illallah yastakbirun ẹ̀dàkùn inú ẹ̀yìn nínú májẹ̀mú tí la ilaha illallah ní báwọn alfáà ti sàlàyé pẹ̀lú ẹ̀rí min kitabillah
wa min sunnati rasulihi sallallahu alayhi wa sallam ó ní pé la ilaha illallah agbọ́dọ̀ rí kíni al-qubul. àwọn afa ṣàpèjúwe pé nǹkan méjì ni kọ̀búlù táwọn yìí fi máa hàn al-qabulu bil-qalbi wal-qabulu bil-lisan. kéèyàn máa wọn ra rẹ̀ lọ́nà méjèèjì ni wọ́n ní bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ bóyá la ilaha illallah tẹ́ ń lọ́rùn kó wọ ọkàn rẹ̀ kó sì wo tó wọ́n sọ kíni tó wọ́n sọ jáde lẹ́nu. ọ̀pọ̀lọpọ̀ lónìí mẹ́ bá sọ ọ̀rọ̀ Ọlọ́run fún pé ntọ́lọ́run ọba fẹ́ ni ordinary lè kéèyàn sọ pé ó ti lè rí bẹ́ẹ̀ kọ́dà bọ́ padà sí. wọ́n ní ẹni ọba jalè Ọlọ́run ní ẹgbẹ́ lọ́wọ́ ní ọwọ́ gígé bó ẹni ọba ṣe ṣìnà tó ti lọ́kọ àbí tó ti níyàwó òfin rẹ̀ nínú òfin Ọlọ́run oníkálẹ̀ lóko ní àwòkó ti jẹ́ kọ́dà bọ́ padà wá serú nǹkan bẹ́ẹ̀ a jẹ́ pé kò sí kíni ọgbà ọ̀rọ̀ Ọlọ́run kò tẹ́ lọ́rùn innahum kanu idha qila lahum la ilaha illallah yastakbirun ẹ̀dàkọ̀ ẹja fi èsì o òun làwọn onímọ̀ ní ọ̀nà méjì ní pàtàkì lọ́rọ̀ kọ̀búlù yìí fi máa manifest la fi máa rí bil lisan wa bil qalb tí lisanu wa wo tètè mọ̀ ọ̀rọ̀ tó bá ti sọ lẹ́nu á lè mọ̀ bóyá ọ̀rọ̀ Ọlọ́run tá ké fún ọtí Ọlọ́run àbí ọtí Ọlọ́run àmọ́ Ọlọ́run ọba mọ̀ yìí tí ń bẹ lọ́kàn rẹ̀ náà ẹ dákun ẹ jẹ́ á máa gbìyànjú kọ́mọ̀ ṣe pé ní la ilaha illallah tí ò ní ládàá la máa ṣe bí ọmọ tá a ránṣẹ́ ẹ jẹ́ má péjú omi wa lillahil mathalul a'la àwọn ọmọ ń ṣe pé bá ń lọ bìkan bẹ̀ wọn àbí bá mú kíní kan wá ń bẹ̀ wá kọ́kọ́ fi rí lọ ọ̀tún fi ọ̀jẹsẹ̀ mọ́lẹ̀ àìsẹ̀ wá nà lọ́wọ́ àṣẹṣẹ̀ lọ́sẹ̀sẹ̀ lọ ẹ̀dàkùn sí irú iṣẹ́ sí jẹ́ jíjẹ́ bẹ́ẹ̀ ó wúlò mọ́ ẹ má jẹ́ ọ̀rọ̀ ọwọ́ orí bá ń pẹ̀lú Ọlọ́run pé èyàn ó sin lọ́run bí ìgbà tí ó pé ní ìkú nìkan míì tí ń ṣe bíbẹ̀ ẹ̀kọ́ ìbá ti ṣe ìmọ̀ lọ́rọ̀ ẹnu àbí ní kíni àbí ní ti ń bẹ lọ́kàn yàn ìmọ̀ kó bá la ilaha illallah ni o kọ́lọ́nkọ́ sànú ẹ̀mí àti wọ́ o ó di mélòó ó di mẹ́rin ash-shartul khamis májẹ̀mọ́ ẹlẹ́karùn-ún min shuruti la ilaha illallah wa min asnani la ilaha illallah al-mahabba òun náà súnmọ́ yìí tí mo wí tán yìí ó gbọ́dọ̀ fẹ́ràn Ọlọ́run ó gbọ́dọ̀ fẹ́ràn la ilaha illallah. ìfẹ́ Ọlọ́run fún mùsùlùmí ó ṣe pàtàkì yín wàá padà ṣàlàyé fúnra wa kí là ń pè nífẹ̀ẹ́ Ọlọ́run torí ìfẹ́ Ọlọ́run yàtọ̀ fúnfẹ́ tí ó fẹ́ èèyàn bẹ́ẹ̀ bá níyàwó yó fẹ́ràn rẹ̀ àbí bẹ́ẹ̀ bá bímọ yó fẹ́ràn rẹ̀ á fẹ́ràn àwọn òbí wa á fẹ́ràn àwọn ọ̀rẹ́ wa àmọ́ kí ni ń jẹ́ fẹ́ tọ́lọ́run olùlùwà sàlàyé fún wa nínú al-Qur'an al-Karim nínú Suratul Baqarah olùwà ní wa minan nasi man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah walladhina amanu ashaddu hubban lillah ìròyìn mu'mininu walladhina amanu ashaddu hubban lillah Olúwa ní ẹ̀rí inú ọmọ ànábì Ádámà o wọ́n fẹ́ràn Ọlọ́run lóòótọ́ àmọ́ wọ́n tún fẹ́ràn nǹkan míì gẹ́gẹ́ bí ìfẹ́ wọn sí kíni bí ìfẹ́ wọn sọ́lọ́run ọ̀rọ̀ ńláńlá ló wà ńbẹ̀ o Olúwa ọkọ̀ fẹ́mi rẹ̀ bí mo ti wí ká fẹ́ràn ntí ń bá ń wù wá ìyàwó yàn àwọn ọmọ òbí wa ilé tá a kọ́ mọ́tò wa gbogbo tí ń dùn máa yà lọ́kàn gbá mo fẹ́ràn nǹkan báyìí kìí ṣe wọ̀ amẹ́rin bo ni ewu wa yuhibbunahum ka hubbillah ńjọ́ tí fẹ́ wa bá ti ṣe déédéé ìfẹ́ tá à ń fẹ́ nǹkan wọ̀nyí tó ṣe déédéé bá a ti ń fẹ́ràn ti kíni tá à ń fẹ́ràn Ọlọ́run ewu ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o Olúwa nítorí pé àwọn tí ń jẹ́ mùmínì tí la ilaha illallah wọn dúró ashaddu hubban lillah wọ́n fẹ́ràn nǹkan mi o àmọ́ wọ́n fẹ́ràn Ọlọ́run ju gbogbo tí wọ́n bá fẹ́ lọ. ẹ tún wá hadithi mi káfi túmọ̀ al-Qur'an al-Karim yìí anabi sallallahu alaihi wa sallam ní
thalathatun man kunna fihinna wajada bihinna halawatal iman. Ànábì ní nǹkan mẹ́ta kan bẹ gbogbo ẹni Ọlọ́run bá ní ó wà nù kan nù mẹ́tẹ̀ẹ̀ta yìí yóò máa gbádùn ìmánì bí ìgbà téèyàn ń gbádùn ọba ìpè yẹn lè yẹn máa jẹ jù káké bí ìgbà tí ń gbádùn ìyẹn àbí ju yẹn lọ. àṣé ìmánì ní halawa Ọlọ́run kọ́ mọ́sá jẹ́ kémi rẹ̀ ọ́ gbádùn ẹ̀ wallahi ìmánì ní halawa. Al-Imam Ibn al-Mubarak Abdullahi Ibn al-Mubarak òun ni máa ń sọ pé ní wallahi innana fi ni'ma pẹ̀lú kọ́lọ̀ ní a máa sìn yìí tá à ń rí sìn yìí a wà nù dẹ̀ra kan. Àwọn ọba tí ń bẹ ní pálásìsì wọn tí wọ́n bá mọrú gbádùn tá à ń gbá halawa yìí wọn ò bá jà wá lógun lórí ẹ̀ pé eléyìí pọ̀ ẹ̀ fáwa náà ń bẹ. Àmọ́ púpọ̀ wa lónìí ìjà àti ẹ̀ mọ̀ pé ìmánì ní halawa. Ànábì láwọn kankan bẹ bí yẹn bá ní mẹ́tẹ̀ẹ̀ta wajada bihinna halawatal iman yóò máa gbádùn ìmánì. Kí ni túmọ̀ kí ni àpẹẹrẹ pé yẹn gbádùn ìmánì? Ẹ̀wù bá Ànábì sallallahu alaihi wasallam ti júwe inú hadithi sab'atun yudhilluhumullahu yawma la dhilla illa dhilluh. Pé ọkùnrin kan bẹ nínú àwọn tọ́lọ́run ó fi sínú bògì rẹ̀ lálkìyàmá níjọ́ tí ó bá sí bògì kankan bó la Ànábì júwe rẹ̀. Rajulun qalbuhu mu'allaqun bil masjid. Ọkàn tiẹ̀ bí ìgbà tí wọ́n so mọ́ mọ́sálásí ni. Bẹ́ẹ̀rùn kan bá parí sókè zúrì tán nísìnyí tọ́lọ́lé rẹ̀ bọ́ bá tó ti tóbi wọ́n ìpẹ̀rún ní àyàn ọmọ sékèsé pé ago yìí ń léjì torí pé ọmọ rú adùn ẹlòmí ọ̀gbádùn kọ́ wà nù mọ́sálásí ẹsẹ̀ ọmọ ẹjọ́ ni bí mọ́mọ́ bá pẹ́ jù lórí ìrun kọ́ra bí tí ṣètọ́ ni lẹ́lòmí ìdé yọ wà dó ń ta mọ́sálásí ọmọ rojọ́ èyí tí ó fi wọlé tí ó yàn náfìlà pé wọ́n ìgbẹ́rùn dúó ara ń tẹ́yìn ó fi mọ̀ pé yẹn ń gbádùn ìmánì òun ni kọ́ ọ máa ṣe kọ́ ọ máa kínú rẹ̀ ọ máa dùn kọ́ ọ máa sin lọ́hùn kíkíní kínú rẹ̀ ọ máa dùn ẹ̀dùn jẹ́ ìran yín létí àdìsí anabi sallallahu alaihi wasallam bóòlù anabi máa wí fún Bilal apẹ̀rún anabi sallallahu alaihi wasallam anabi a máa fi bá Bilal ṣàwàdà pé arihna biha ya Bilal arihna biha ay bis salat ya Bilal Bilal pẹ̀rún fún wa ká gbádùn sallallahu alayhi wa sallam arraha kasimi gbogbo ọkàn wa tí ń gbé gẹlẹgẹlẹgẹ yìí Bilal pè é fún wa kí gbogbo ọba lẹ halawatul iman ngbé yẹn bá tó dé lẹ́vù ni ọdún dé lẹ́vù kínní ẹni tí ń gbádùn ìmánì ọlọ́nkọ́mọsá sí bẹ́ẹ̀ bí mi àti wọ́ ẹ dákun inú tí ó yẹ ká bẹ lọ́hùn rẹ̀ ní kọ́ lọ́hùn ọ̀rọ̀ zaka wa ní halawatul iman sẹ́ríjọ́ tí yẹn bá ti ń sin lọ́hùn tí ń kánjú pé ó yẹ kó ti tán kẹgbádùn ẹ̀ gbogbo orú ẹ̀sìn tẹ́yàn bá ń sìnsẹ́ tí wọ́n ń táìmù ara ẹ̀ pé ó yẹ kí irun yìí pẹ́ aṣọ tìgbà tẹ́yàn bá ní nǹkan míì tí bóyá oníṣẹ́ kan tó fẹ́ lọ sí bó bá ti kó mọ́sálásí èyí wọ́n pé kọ́ wá fi pàṣẹ rẹ̀ la àmọ́ tó bá ti dàṣà yẹn pé ní gbogbo ọwọ́ mọ́sálásí ni ọlọ́bí wáàsí ni wọ́n pè síbi tọ̀rọ̀ Ọlọ́run ní tí ẹsẹ̀ ọmọ ẹjọ́ kẹ gbádùn rẹ̀ ń ṣe ń tú láàsì nù ọyẹ kò fi èsì rẹ̀ alimahabba kéèyàn ọmọ nífẹ̀ẹ́ Ọlọ́run àti ntọ́lọ́mbá ni ó ṣe min shuruti la ilaha illallah hadithi ni gbàgbé ẹjẹ ń kàálí dẹ̀ fún yín anabi ni ẹni ọba ní yọmọ nìkẹ́ni halawatu al-iman anabi ni an yakuna Allah wa rasuluhu ahabba ilayhi mimman siwahuma kó ipe ní Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ kífẹ́ wọn ó borí lọ́kànyàn ju gbogbo nǹkan mi lọ ngbẹ̀yàn bá tó dé lẹ́bù ní wájàdà halawata al-iman yóò wá bẹ̀rẹ̀ sí ní ma gbádùn imani ìwọ̀n wà di bí ìgbà tí èèyàn ń jóyè àwẹ̀ wà di bí ìgbà tí wọ́n fi yàn jọba wàláhì tẹ bára wọn tó ti rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ bí ti ń rí nù gbogbo ẹni tí wọ́n máa wo pé bí wọ́n máa ń pé bóyá àwẹ̀ ó di 29 àbí ó di 30 ẹlòmíì fẹ́ lè ṣàdúrà pé tọdún ikọ́ ọ̀gbọ́dọ̀ pé ọgbọ̀n lọ́dún yìí ó ti sú
lẹ́nu 29 days inú ọdún kan ó ti ṣe kíní ó ti sú irú eléyìí àfi kéèyàn gbìyànjú kó máa rí halawa imani kéèyàn máa gbádùn ẹ̀sìn Ọlọ́run ara tí ma wá mú yàn dé level yìí Ànábì náà yakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimman siwahuma ǹjọ́ bá ti di pé yàn fẹ́ràn Ọlọ́run ó sì fẹ́ràn òjíṣẹ́ Ọlọ́run ju gbogbo nǹkan mi lọ òun la fi padà sórí àyà walladhina amanu ashaddu hubban lillah torí náà tí ń jẹ́ fẹ́ Ọlọ́run tá ń wí kò kí ọmọ fẹ́ràn nǹkan mi àmọ́ ńjọ́ tí fẹ́ tọlọ́run bá ti ṣe déédéé lọ́kàn rẹ lójú rẹ lára rẹ gẹ́gẹ́ bí ìfẹ́ tọlọ́run fi èsì o àbẹ́ ìjọ tí ẹ̀ wá burú jù ní kéèyàn fẹ́ràn nǹkan mi ju mo ti fẹ́ràn Ọlọ́run lọ ẹ jẹ́ n fún ilé example tí tó kéré tẹ́tẹ̀tẹ̀ mà wọ́n pèrún gbogbo wa sì mọ̀ pé ní ìrun tí wọ́n pè yìí Ọlọ́run ní ń pè wá hùn pé ká wá kírun ẹnìkan tún wá fíksì prógrámù kan sí dédé àsìkò ní kódà ó lè jẹ́ bọ́ọ̀lù kódà ó lè jẹ́ ìrànkíran kan lórí tẹlifíṣàn bẹ́ẹ̀ bá fẹ́ wọn màhábà àwọn èèyàn ìjójú tọlọ́run lọ àbóṣe déédé àbí tọlọ́run ló borí ẹ̀rí àwọn èèyàn wọ́n pín sí bí ọ̀nà méjì àbí mẹ́ta mùmínì náà gbogbo wọn o ààrẹ ni tó wọn ó ní kí ni rádàràdàn kí ni wọ́n ń wò mẹ́ kí ni wọ́n ń ṣe kí ni wọ́n ń gbádùn bí tí wọ́n lọ wò yìí mi ń lọ mọ́sálásí wọ́n ti ń pèrún èyí òun ìfẹ́ tọlọ́run ó ti ṣe kí ni ó ti borí ìfẹ́ nǹkan mi kò wọ́n tí ẹ̀ nífẹ̀ẹ́ nǹkan òun rárá ẹlòmí ń bẹ ìfẹ́ tọ̀hún náà tí kú lọ́kẹ̀ àmọ́ yóò ní a bí wọ́n bá yà gbà tán náà wọ́n gbà tán o èmi ọ́ lọ kí magribi iye tá a bá náà kè yọ kú lọ́kàn tiẹ̀ àmọ́ wallahi ọ́ lọ kírun náà ẹ̀yin náà mọ̀rú wọn ẹlòmí yóò kí o àmọ́ báyìí pé aago 9 ni wọ́n tó gbà tán àbí ni wọ́n tó ṣe tán bí ẹ ti ń wò ó ngba wọn ni ó tó wá ṣe kíni ngba wọn ni ó tó wá dọ́lọ́n lóhun ntí al-Qur'ani wínú walladhina amanu ashaddu hubban lillah njó yẹn bá ti rí i pé òun fẹ́ nǹkankan déédéé bóun ti ń fẹ́ tọ́lọ́hun àbótiẹ̀ wá wọ́ọ̀s ń wá ń fẹ́ràn nǹkankan ju bóun ti ń fẹ́ tọ́lọ́hun lọ inú eyín la ilaha illallah rẹ̀ ọ̀kan ti kán bẹ́ o kí lẹ́yìn náà kí ni májẹ̀mú náà al-mahabba ká fẹ́ràn Ọlọ́run ká sì fẹ́ràn gbogbo ntọ́lọ́run bá pè wá sí kọ́lọ́n kọ́ mọ́ṣẹ́ àṣẹ rọrùn fún mi àti wọ́n náà bẹ́ẹ̀ májẹ̀mú kẹ lónìí yẹn májẹ̀mú kẹ karùn-ún àbí kẹfà ó di márùn-ún ẹlẹ́kẹfà